wa kúrò nílẹ̀ wa wọ́n máa gba ilẹ̀ wa wọ́n máa occupy gbogbo ẹ̀. Láyé àtijọ́ nígbà tí mo wà lọ́mọdé àwọn ọmọdé máa ń kọ̀wé kan ẹni tó dúró sókèèrè tó tọwọ́ sápò tó náà wọ́n jókòó lórí ẹ òkúta lù ẹ́ lórí máa jà á níyàn bóyá òkúta ló wà lápò ẹ̀ lóòótọ́ ò mọ̀ o. Àwọn ti Fúlàní àti ẹ̀dẹ̀ wa mọ̀ wípé òkúta wà lápò wọn lóòótọ́. They really want a homeland. And they want to drive a lot of the peoples of Nigeria away from their homeland and take the homeland for a Fulani homeland. Wọ́n ti ń ṣètò yẹn ó ti pẹ́. Ara ètò náà ni pé wọ́n ní gbogbo àwọn 12 states of the north wọ́n sọ wọ́n di Islamic states. Wọ́n fi yẹn mobilize àwọn èèyàn wọn ni. Kì í dẹ̀ ṣe gbogbo Fúlàní ní Muslim o. A few of them tó wà ní ìgboro yẹn ni Muslim. Àwọn tó ń gbénú gbó tó ń dá màlúù wọn yẹn who form about 90% of Fulani population. They are not Muslims at all. But they are ready instruments in the hands of the Muslim, of the Fulani elite. They are ready to do whatever the Fulani elite asks them to do. Ẹ̀ka tí àwọn Fulani elite dẹ̀ ní káwá lọ wá ṣe báyìí ni pé Ọlọ́run ti fọ́ wọn káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ti ń dá màlúù káàkiri wọ́n wà nílẹ̀ Yorùbá wọ́n wà nílẹ̀ Ìgbò wọ́n wà nílẹ̀ Ìjọ wọ́n wà ní gbogbo Middle Belt. So they are already there. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àbáláyé. Ohun bàbá wa Professor Banji Akíntóyè òun lẹ gbọ́ yẹn o. Bàbá wọ́n pass message fún gbogbo àwọn ọmọ Yorùbá. Wọ́n sọ̀rọ̀ síta láti jẹ́ ká mọ ohun tó ń lọ nílẹ̀ Yorùbá àti ohun tí àwọn Fúlàní tí wọ́n gbà lérò, ohun tó wà lọ́kàn wọn pẹ̀lú ìwà ìbàjẹ́ tí wọ́n ń wù. Ọ̀rọ̀ yẹn ni bàbá ni wọ́n wá báyìí síta fún gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire nílé lóko lájò níbikíbi tó lé kálukú bá wà. Ẹ bá wa ṣàdúrà fún bàbá wa kí Elédùmarè kó tó bá a lọ ẹ̀mí wọn, kẹ́mi wọn ó gùn, kí wọ́n pẹ́ bólúmọṣe pẹ́, àjíǹde ara kó tó bọ̀ wà pẹ̀lú wọn. Bàbá wa Emeritus Professor Banji Akíntóyè, bàbá ẹ̀mí ó gùn o, àníwáyé tì báyìí lágbára Elédùmarè. Gbogbo ìgbàkígbà tí ilẹ̀ Yorùbá tí ó bá wá sí ìmúṣẹ, ojú ní ó ṣe o, kò ní ṣẹ̀yìn láṣẹ Èdùmàrè. Àmọ́ lóore o, àmọ́ lóore bàbá, àmọ́ lóore fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe fún ìran Yorùbá, fún wọn kóòtù òjíire láti jẹ́ kí a bọ́ lóko ẹrú àwọn Fúlàní. Àmọ́ lóore Elédùmarè kò ní fẹ̀yìn náà lẹ̀. Mo wá fi àsìkò ìtúsàdúrà fún bàbá wa náà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàrúkọ olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Ìgbòho Ògùn, owó baba dámì ẹkùn ọkọ Fúlàní. Bàbá mo kí yín, ẹ̀mí yóò gùn àníwẹ̀yìn náà tí o. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe fún wa nílẹ̀ Yorùbá. Elédùmarè yóò wà pẹ̀lú yín, yóò dúró tì yín. Ìmọ̀ràn tá ò ní ṣẹlẹ̀ lórí o, ìmọ̀ràn ẹni bí ò ní ṣẹlẹ̀ lórí. Ìmọ̀ràn àwọn ajogun Fúlàní tí wọ́n ń bá wa jà, tí wọ́n ń pa wá, tẹ́ẹ̀rì dìde pèsè ẹ̀ lè lajú yín sílẹ̀ tí dàkúrò kò wọ́, kò ní borí yín láṣẹ Èdùmàrè. Mo tún wá ṣàdúrà fún bàbá wa olódòdẹ President Bọ́lá Ahmed Tinubu. Bàbá ọ̀sálàfẹ́yìn náà ẹ̀mí tẹ̀yìn náà ogún o, ọdún lè kárí yín pẹ́. Ẹ kú iṣẹ́, ẹ sì kú nǹkan tẹ́ ẹ ṣe fún bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ. Akíyín o, akíyín bàbá, àdúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ fún bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ láì jẹ́ kó padà sí ilẹ̀ Yorùbá padà. Àdúpẹ́ lọ́wọ́ yín, àdúpẹ́. Ẹ̀mí gígùn àti àlàáfíà lẹ́ẹ̀fi lo ìjọba Nàìjíríà
láti ẹ̀dùnmọ̀ rẹ̀ olùkóyà kò ní pa yín. Bàbá adúwá dúpẹ́ lẹ́ẹ̀kejì fún síkọ́rítì ètò ààbò tẹ́ ẹ bá wa gbélé wọn lọ́wọ́. Inú wa dùn ò torí ohun tó ń jẹ wá níyà gangan nìyẹn, ohun tí gbogbo ọmọ Yorùbá tá a fẹ́ nìyẹn. A fẹ́ kí ilẹ̀ Yorùbá ó pa ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajogun Fúlàní tó ń pa wá, tí wọ́n ń jí wá gbé, tí wọ́n ò fi wá lọ́kàn balẹ̀. Èèyàn mi mẹ́sẹ̀jì bàbá páàsì máa tún padà pílẹ̀ fún wa o, á tún fi ti ara gbọ́ lẹ́ẹ̀kan sí o. Mẹ́sẹ̀jì náà ó lọ gan ni, mẹ́rin tó wà important ni. Àwọn Fúlàní iṣẹ́ wọ́n fẹ́ fi ọgbọ́n àrékérekè láti rí pé àwọn gbalẹ̀ wa lọ́wọ́ wa. Ẹ má jẹ́ ká gbà fún wọn, a sì ní gbà fún wọn láti ṣètùmọ̀. Lórí ọ̀rọ̀ bàbá mi Tinubu tí mò ń sọ lọ nípa ètò ààbò tó ń bá wa gbélé bàbá wa Mọ́yàsọ́lá Àdìsá ọmọ Aládìkún tó ń bá wa gbé fún wọn, a dúpẹ́ lọ́wọ́ yín bàbá, a dúpẹ́ o, a mọ̀ lóore o. Kódà bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ó ní ká máa ṣàdúrà fún yín, ó ní ká bá wọn dúpẹ́ lọ́wọ́ yín fún ohun tẹ́ ẹ ṣe. A dúpẹ́ o, gbogbo àwọn ọmọ Yorùbá ní sàpátápátá tá à ń jà fún self determination. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín, a gbàládùn fún yín pé ẹ̀mí gígùn àti àlàáfíà lẹ́ẹ̀fi lo ìjọba yẹn. Ikú tó yáwò nípa yín bàbá. Ẹ mọ̀ tó wá gbàgbé ohun tó ń ta wá lẹ́sẹ̀, ìyà tó ń jẹ wá bàbá wa, ẹ má gbàgbé o, ẹ má gbàgbé o. Gbogbo àwọn ọmọ Yorùbá nation a padà lórí Yorùbá nation o, a padà lórí self determination o. Àmọ́ ohun tẹ́ ẹ ṣe fún wa lọ́wọ́ tá a wà ìmúnú wa dùn, torí a nígbàgbọ́ pé ọmọ Yorùbá ló wà ń bẹ̀. Gbogbo nǹkan tá a fẹ́ níbi ṣeéṣe tó bá jẹ́ pé ìyá mi ni ó ṣeéṣe o. Ohun tá à ń sọ yìí a lè má lè sọ o. Ohun tó ṣẹlẹ̀ sí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ó lè má ṣẹlẹ̀ sí wọn o. Ọ̀rọ̀ ètò ààbò tí bàbá wa Lódòdé gbé fún wọn, ìjọba mi lè má gbé fún wọn o. Òun làbí ń dúpẹ́ fún yín bàbá, à ń dúpẹ́ gidi lọ́wọ́ yín. Ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo àwa tá à ń jà fún self determination, gbogbo àwa tá à ń jà fún Yorùbá nation, ẹ má yẹ ká kó ìrẹsì ọkàn. Ṣẹ́ni gbọ́, ẹ má yẹ ká kó ìrẹsì ọkàn. Lọ́wọ́ tá a wà yìí, ọ̀nà tá a gbà táàbì síkí orí ilẹ̀ wa, táàbì dáàbò àwọn èèyàn wa nípasẹ̀ ọ̀rọ̀ ètò ààbò àti báwọn Fúlàní ètè ní wá lára tí wọ́n ń dà wá láàmú, ọ̀nà ẹ gangan òun la fẹ́ gbé báyìí. Ojú ọ̀nà ẹ gangan òun ni bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ wọ́n fẹ́ tọ̀. Mo wá bẹ̀ yín ni, mo rọ̀ yín ni, ẹ jẹ́ kí agbáwù tí wọ́n á tì wọ́n lẹ́yìn, tí ojú òfin ní tì wọ́n. Ṣẹ́ni gbọ́, gbogbo apáwátá níbi tá a bá wà, ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan, ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dámì. Ṣẹ́ni gbọ́, ẹ jẹ́ kí n tún ọ̀rọ̀ tí bàbá wa Emeritus Professor Banji Akíntóyè tí wọ́n wá pàṣẹ síta fún gbogbo àwọn ọmọ Yorùbá nípasẹ̀ ọ̀rọ̀ security ni. Ẹ jẹ́ kí n tú play fún wa kí a gbọ́. Ẹ ṣé gan ni, mo kí gbogbo ẹni tẹ́ ẹ wò mí nílé lóko lájò níbikíbi tẹ́ bá ti wò mí. Mo gbọ́dọ̀ tẹ́fẹ́ yín náà pé ojú tẹ́ fi ń wò mí lónìí fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ọwọ́ tẹ́ ìbá rí pé ètò yìí tó fi lọ dáadáa, tí gbogbo àwọn èèyàn yóò fi wá gbọ́ ohun sí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n tún sọ síta. Ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n ní gbọ́mọ sí láṣẹ Èdùmàrè. Ẹni fi gbọ́mọ sí o, ẹni fi gbọ́mọ sí o, ẹni fi gbọ́mọ sí o láṣẹ Èdùmàrè. Wọ́n máa lé wa kúrò nílẹ̀ wa, wọ́n máa gba ilẹ̀ wa, wọ́n máa ọkùnfà gbogbo ẹ̀. Láyé àtijọ́ nígbà tí mo wà lọ́mọdé, àwọn ọmọdé máa ń kọ̀wé ka ẹni tó dúró sókèèrè tó tọwọ́ sápò tó lọ́wọ́ jókòó lórí ẹ̀ kó tanù ẹ̀ lórí. Máa jà á níyàn bóyá òkúta wà lápò ẹ̀ lóòótọ́ ò mọ̀ o. Àwọn ti Fúlàní àti ẹ̀dẹ̀ wa mọ̀ wípé òkúta wà lápò wọn lóòótọ́. They really want a homeland. They want to drive a lot of the peoples of Nigeria away from their homeland and take the homeland for a Fulani homeland. Wọ́n ti ń ṣètò yẹn ó ti pẹ́. Ara ètò náà ni pé
wọ́n ní gbogbo àwọn 12 states of the north wọ́n sọ wọ́n di Islamic states wọ́n fìyẹn mobilize àwọn èèyàn wọn ni. kì í dẹ̀ ṣe gbogbo Fúlàní ní Muslim o. A few of them tó wà ní ìgboro yẹn ni Muslim. Àwọn tó ń gbénú gbọ́ tó ń dá màlúù wọn yẹn who form about 90% of Fulani population. They are not Muslims at all. But they are ready instruments in the hands of the Muslim, of the Fulani elite. They are ready to do whatever the Fulani elite asks them to do. Ẹ̀ka táwọn Fulani elite dẹ̀ ní káwá lọ wá ṣe báyìí ni pé Ọlọ́run ti fọ́ wọn káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ níta ti ń dá màlúù káàkiri. Wọ́n wà nílẹ̀ Yorùbá, wọ́n wà nílẹ̀ Ìgbò, wọ́n wà nílẹ̀ Ìjọ, wọ́n wà ní gbogbo Middle Belt. So they are already there. Àwọn lo àǹfààní pé wọ́n ti fọ́n káàkiri yẹn kan fi lé wa kúrò lórí ilẹ̀ wa. Wọ́n gbèlé pé Ọlọ́run ti fún wọn ní Nàìjíríà as their homeland. So ọ̀rọ̀ wọn kì í ṣe nǹkan tá a fi ṣeré o. A gbọ́dọ̀ múra sí dáadáa ni. Wọ́n dẹ̀ ti sọ fún ara wọn wípé gbọ́ tó bá lẹ́nu yín tó lọ jàbí kan tó bá dìfìtì yín bẹ̀ tó ṣe ẹ̀sà kúrò. Ṣùgbọ́n that is not the end of your fight pẹ̀lú àwọn ọmọ yẹn o. Ẹ̀ tún padà lọ́bẹ̀ again and again and again until táwọn yẹn máa get tired. Tá máa break, tá máa surrender, àbí tá máa sálọ kúrò lórí ilẹ̀ wọn fún yín. So those are the ideas. They say ọgbọ́n yìí ò kì í ṣe ogun ọdún kan ọdún méjì o. We are ready to keep fighting until we possess the land of Nigeria. It might take decades. It might take even centuries. We must keep fighting, fighting, fighting. We must never give up. So, that's the situation. Lọ́rọ̀ àwọn Fúlàní. Wọ́n dẹ̀ ti gbà díẹ̀ lára ilẹ̀ wa náà. Lẹ́ẹ̀jẹta àwọn ọmọ wa tó wà ní àwọn ọmọ Kwara State. Wọ́n sẹ́ndì fídíò kan sí mi. Ẹ̀yà ilẹ̀ àwọn ìgbómìnà Kwara State. Ọ̀rọ̀ àgbọ̀n and the towns around. Gbogbo ìlú wọ̀nyẹn làwọn èèyàn ti sá kúrò. Àwọn Fúlàní ti lé wọn kúrò ń bẹ pátápátá. Preparatory to Fulani take over. Ní Kogi State, wàhálà wà bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Ọ̀pọ̀lọpọ̀ bí ló tiẹ̀ wà ní Kogi State. Ní north west of Kwara State, nílẹ̀ àwọn Ìbàrìbá, wọ́n ti gba ilẹ̀ àwọn Ìbàrìbá ní Akẹ́yàmá àti Baruten. Bàbá Akíntóyè ló ń sọ. Ẹ̀yin yẹn wa mo lérò pé ẹ gbọ́wọ̀ tí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n sọ síta fún wa nípa ọ̀rọ̀ àwọn Fúlàní náà ni ariwo tá à ń pa fẹ́yìn yẹn wa láti jọ yìí pé ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ àsìkò tá a wà yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ká gbẹ́sì lérí agbára táwọn bàbá wa ní ẹ jẹ́ ká lọ dira ká lọ máa jẹ àmàlà àti ewédú kò sí ẹ̀ṣẹ̀ kankan bẹ́ẹ̀ tá a bá ń dira tá à ń jẹ àmàlà àti ewédú abẹ́bí protect ara wa ni abẹ́bí protect àwọn fámìlì wa ni abẹ́bí dáàbò bo ara wa ni kò sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ à ń bẹ̀ wá ní à ń hò wá ni à ń bẹ̀ wá ní à ń hò wá ni àwọn baba ńlá wa wọ́n ti fi ohun tí ó dábì mọ́ dáàbò bo ara wa wọ́n ti fi kalẹ̀ fún wa ẹ mẹ́rin káwọn kan ó fi ẹ̀tàn irọ́ fún ìgbàkú lọ́wọ́ wa ń là fi ń pariwo tá a bá sì ní kinní lára baba ńlá Fúlàní kan ò lè dá wa lọ́nà
bàbá kú bàbá la Fúlàní kan ò lè sọ pé kùbí tá a gbà òun là fi ń bẹ̀yìn yẹn wá à ń bẹ̀yìn àwọn òyìn ẹ má kọtí ikú sí ní tá à ń sọ yìí ẹ má kọtí ikú sí ariwo tá à ń pa fún yìí ó ṣe kókó ṣe pàtàkì láti rí i pé òsígbẹ́rẹ́ òkígbẹ́ nǹkan ayẹta òṣìṣàrà tó má tẹ̀ nàbọ́ sí ọ ibòmí ni ó lọ òní bá ọ ohun kan ya nílẹ̀ Yorùbá kí ló wá dé táwọn Fúlàní wá ń pa wọ́n pàkúpa kí ló dé táwọn Fúlàní ohun tí wọn ò tó wọ́n ń sọ pé àwọn tó àwọn sọ̀rọ̀ ìdílé wa ẹ̀sìn oní ká mọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn oní ká mọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn oní ká mọ̀ sí òsì gbẹ́ òkìgbẹ́ sára ẹ̀sìn oní ká mọ̀ sí nǹkan ayẹta tí ó protect wa tí ó dáàbò bo ara wa ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa ẹ jẹ́ ká jí lójú oorun wa ọ̀rọ̀ tí bàbá wa Emeritus Fọdọ Bánjí Akíntóyè tí wọ́n bá sọ fún wa nìyẹn mo lérò pé a gbọ́ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí tẹ́ ẹ bá ń gbọ́ ohun tí mo wá pàdé síta fún wa ẹ bá mi pín ṣẹlẹ̀gbẹ́ dákun ẹ bá mi pín ẹ sì mọ́ gbàgbé láti bá mi subscribe tó YouTube channel mi Ibíyẹmí TV show lórúkọ YouTube channel mi ṣẹlẹ̀gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ wò wá tí mo bá di 12 fídíò ẹ bá mi fìfẹ́ wò bí mo sì mọ̀ ọ́ sọ yìí náà ẹ máa ń fi ìfẹ́ ẹ máa ń bá mi wò mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ gidi lọ́wọ́ yín pé láti Èdùmàrè iná nìtọ́wọ́ yín o ibi tí ẹ ti ń rí owó tẹ̀ fi ń ra dátà tẹ̀ fi ń wo ètò wa àgbà náà ní wọ bẹ̀rù torí pé àbùdí tolókun àbùdí tọlọ́sà àgbóṣàṣà mọ́ àkégbẹ àpò yóò ní gbẹ sówó kò ní gbẹ sí àpò yóò ní gbẹ sówó bẹ́ẹ̀ ni ẹ ní ọwọ́ yóò ní kò ní kọ́sàlẹ̀ àpò láti Èdùmàrè ẹ ṣe èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà ní mọ̀ dé bá lẹ́ẹ̀kan sí ó kọ́ tó mú padà Ìbíyẹmí láìtàn torí mọ̀ sí Ìbíyẹmí TV show ló ń kí gbogbo wa ní dédé àsìkò tá a wà yìí ṣe ti gbọ́ àwọn ní ìjọba náà lọ ẹ ṣé God bless you all.